ẹ̀yin tèmi, ẹ̀yin ti Stardom Promotion ṣàlàfíà lẹ́wà. Ẹnìkan tag mi sí kọ́mẹ̀ntì ẹ̀ kan lórí péjì mi. Kọ́mẹ̀ntì yẹn lẹ́ ń wò lórí péjì, ìnú lẹ́ ń wò lójú screen yìí. So kọ́mẹ̀ntì yẹn gangan ló catch attention mi tí mo fi fẹ́ sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń pe Pasuma ní bàbá jẹ́jẹ́. Bàbá jẹ́jẹ́ ti ìlú Bo. Inú dictionary wo ni bàbá jẹ́jẹ́ Pasuma yẹn wà? Inú dictionary tí bàbá jẹ́jẹ́ Pasuma wà. Inú dictionary yẹn mo fẹ́ mọ̀. Bọ̀ kí n tó sọ̀rọ̀ lọ síbẹ̀, ẹ kọ́kọ́ wo fídíò Alhaji Osalabi Pasuma, ọ̀gá ńlá oní Fuji, the Lord Mayor àti bọ̀bọ̀ kan tó ń pè ní alias Saga. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, mò ń bọ̀. Ẹ káàbọ̀ padà. Mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo ní Pasuma kì í ṣe bàbá jẹ́jẹ́ pé ní dictionary wo ló wà. Mo mọ̀ nǹkan tó mo fi sọ bẹ́ẹ̀, mi ò yájú. Lọ́dọ̀ tèmi, àwọn tó bá watch mi dáadáa ẹ lè gbọ́ kí n pe Pasuma ní bàbá jẹ́jẹ́. Both in caption and kí n sọ nínú ọ̀rọ̀ mi, I've never said so pé Pasuma bàbá jẹ́jẹ́. For where? Hey, Pasuma bàbá jẹ́jẹ́. Nígbà tó interview Ẹ̀mẹ́lùkù lọ́jọ́ sí Ẹ̀mẹ́lùkù sọ ni, Ẹ̀mẹ́lùkù ní Pasuma lẹ́ ń pè ní bàbá jẹ́jẹ́ ti Bo. Lóòótọ́ ni Ẹ̀mẹ́lùkù wí. Bọ̀ ẹ̀yin òyìn ọkọ̀ fúra ẹ̀gbọ́n tó Ẹ̀mẹ́lùkù sọ ń gbà ẹ̀. Pasuma ò kì í ṣe bàbá jẹ́jẹ́ o. Pasuma is tough. Pasuma is tough. Pasuma is intelligent. Pasuma is resilient. Kò sí ẹni tó máa price lọ́dọ̀ Pasuma tí ò ní gba change ẹ̀. Kò sí ẹni tó máa price lọ́wọ́ Pasuma tí ò ní gba change ẹ̀. Jẹ́ kí fún yín láwọn instances kọ̀ọ̀kan. Ṣé rí nínú oní Fuji? Ọ̀pọ̀lọpọ̀ believe pé barrister kì í búyàn, barrister kì í ta síyàn, pé tó bá ti sọ̀rọ̀ sí barrister ò ní dá ẹ lóhùn, irọ́ dẹ̀ ni. O ò lè sọ̀rọ̀ sí barrister kó má gba èsì ọ̀rọ̀ ẹ. Ọwọ́ ẹ̀ náà ni Pasuma mú. Ṣùgbọ́n ẹ̀ ní mọ̀, ẹni tó bá understand music rọrùn pé ẹni tó jábọ́ gbàgbà ẹ̀ nígbà náà wá fún lé sínsìn yìí o. Bí barrister àti Kollington máa jáde bó lé ọmọ máa ta sí barrister. Tí barrister máa down, ẹ̀ mọ̀ pé Kollington ni barrister ń dáwọ́, àti wọ́n mọ music lọ́dọ̀ gbèsè àwọn èsì ọ̀rọ̀ ẹni èrè. So barrister máa múlẹ̀, ó máa fún ẹ jẹ. Start Pasuma náà ń lò nìyẹn. Pasuma máa fún ẹ jẹ. O ò lè price ọ̀dọ̀ Pasuma kó má gba ṣe ń jẹ. Alhaji máa fún ẹ ṣe ń jẹ ṣáà ni. Ok, orin Pasuma kọrin kan pé èèyàn kan kọ́lé ó gbé e láyàn sí lórí. Jíbọ́lá mi ò wọ́rì ìgara ju ìgara lọ. Ẹnìkan ló ní ṣọ́ọ̀bù yẹn, ẹni yẹn ti ta sí wọn, wọ́n ṣe fún ṣọ́ọ̀bù yẹn. Ìbátan sọ fún ẹ pé tó bá ní wọn sàmúsàmú o, tó bá ní wọ́n sàmúsàngùdù adáṣọ bí ẹni jogún kó rọra, wọ́n ń tọ́ ẹ ní ọ̀rẹ́ má jẹ́ kó ń tọ́ ẹ pa. Ẹnìkan náà ló ní ṣọ́ọ̀bù yẹn o. Lẹ́nu ọjọ́ mẹ́ta tí ọmọ wọn kan, ọmọ Alhaji Pasuma kan tó yájú sí wọn, Alhaji padà fún ṣéǹjì ẹ o, wọ́n tẹ orúkọ kan mọ́ lára láti ìgbà tó ti fún lórúkọ yẹn. Ẹni ẹ wọ́n ṣì ń pe ẹni yẹn lórúkọ yẹn dèní. Wọ́n ṣì ń pe ẹni yẹn lórúkọ yẹn dèní. So o ò lè price lọ́wọ́ Paso, wàá gba ṣéǹjì ẹ, àìfẹ́ta ọ̀rọ̀ avoid Paso kó ra wà láyé ẹ̀. Ok, ẹ jẹ́ tún fún yín mi. Nígbàtí Poli Maitama, formerly Paso Poli Maitama, tó lọ bẹ̀bẹ̀ tó lọ bá Alhaji Pasuma lórí stage, Alhaji ní àkùsíwá láti tọ́nú àwọn olólùfẹ́ àwọn. Ìgbà tó máa dìde sókè mọ́ Alhaji wí bẹ̀rẹ̀ ni mi ní fídíò yẹn ti bẹ̀jẹ́ kí n fẹnu sọ. Alhaji sọ pé téèyàn bá ṣe bálabàla, ó sì jẹ́ ti dọ̀bálẹ̀ ti bẹ̀bẹ̀ tó ṣe tán o,
ó ti fẹ́ máa lọ o. Pàṣẹ wá ní téèyàn ò bá ṣe bálabàla àwọn tí wọn àwọn trust àwọn tí wọn ò ní yabo ń tọ̀hún pé á jẹ́ pé kó tó yabo ń tọ̀hún onítọ̀hún ní bálabàla ni. So ó máa gba ṣéǹjì ẹ kó tó kúrò kó tó tọ́nu wọn lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn wọ́n á fún ẹ ní ṣéǹjì ẹ náà wàá jẹ ṣéǹjì yẹn wọ́n á fún ẹ jẹ wàá jẹ sára. Now back to this Aliyah saga stop mi ò fẹ́ dá sọ́rọ̀ Aliyah saga yẹn lágbàá tí ìjọ òun bẹ̀bẹ̀ oṣù mi ì fẹ́ dá sí but comment ẹni yẹn ló prompt mi tí mo fi sọ àwọn tó fẹ́ sọ yìí. Tẹ́ bá wo Aliyah saga ti bẹ̀bẹ̀ tán Alhaji ti fà mọ́ ti dì mọ́ ìgbà tó máa dìde tó máa bọ́lẹ̀ Alhaji ní bódi nígbẹ̀yìn wọ́n á padà wọ́n á tún bá fànà bí ọmọ le bọ́bọ́ yẹn máa ṣèkì lórí dúró ni pé wow wọ́n wá padà tún fún lásùn ọ̀jẹ́ lásùn tó fún jẹ ni pé Paso kéré ṣówá kéré bàbá yín ò kéré ìwọ́n tó ti bẹ̀bẹ̀ ó tún bí kò ti so ètò fún ẹ̀jẹ̀ yẹn ìyẹn wọ́n ti fìyẹn sílẹ̀ sálára pé máa bá yẹn yí so is a very tough person ó lè ta sí wọn kó bá gba ṣéǹjì wọn á fún ẹ ṣéǹjì ẹ o Aliyah saga sì ti gba ṣéǹjì ẹ lọ́wọ́ ọmọ lánàá yẹn tẹ bá ń gbọ́ táwọn èèyàn sọ bẹ́ẹ̀ pé yẹ sínú wọn dùn pé Paso kéré bàbá yín ò kéré ṣé Paso wá kéré tó Paso kéré ọ̀rọ̀ tí Aliyah saga sọ sí Alhaji Pasuma ń gbà yẹn ojú gbà mí tí ọ̀ yẹn pọ̀ but alhamdulilayi èmi ò bẹ́ anybody ní issue so ìyẹn ti tán Alhaji sọ pé ó ti tán nìyẹn but Paso bàbá jẹ́jẹ́ tẹ̀ ń pè wọ́n yẹn Paso ń ṣe bàbá jẹ́jẹ́ o alaye oh God mo mọ Paso débi pé onífújì kan ó yájú lọ́jọ́ kan gbàsgbòs ni o onífújì tó kéré sí wọn gbàsgbòs ni o alaye ò ráyè gbogbo táìmù yẹn ó mọ̀ pé àwọn òyìnbó ní gentility of a tiger kì í ṣe pé ẹ̀rọ àtijà ló ń ba o ní tó máa ṣe wà nínú ẹ̀ ni wọ́n á kàn máa wù ẹ́ báyìí ibi tó máa gbà yọ sí ẹ ló ń wò Paso kéré ń tó tán o so ọ̀rọ̀ Aliyah saga yẹn ti Paso ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ó ti bẹ́ wá àlàyé náà ti fún jẹ wọ́n ti jẹ́ kó mọ̀ lórí ìdúró bẹ́ẹ̀ pé òun gan kò wá pì normal tó bá fọ́ ìbẹ̀rẹ̀ kéèyàn máa jó kínú ẹ̀ máa dùkú lé inú ẹ̀ lè jó torí wọ́n Alhaji sọ fún lẹ́yìn tó bọ́lẹ̀ yẹn pé bódi nígbẹ̀yìn wọ́n á padà wọ́n á tún wọ́n á forí balẹ̀ fánà bí ọmọ lè ṣé wọ́n lọ forí balẹ̀ ń sìn wọ́n forí kanlẹ̀ fàyà kanlẹ̀ so Aliyah saga wọ́n ti gba dága owó ẹ̀ wọ́n ti fi ṣe nǹkan fún so òun náà ní ṣerú ẹ̀ mọ́ jàforí ara ẹ̀ lọ sọ má jáfẹ́ nìkan Paso kéré Pasuma ò kéré ànábì ọmọ lè ò kéré ìjọba fújì ò kéré Paso lóbi bàbá jẹ́jẹ́ o Alhaji máa wo sáìzì ẹ fún ẹni o tó máa fún sáìzì ẹ báyìí wàá kó dání báyìí ni ẹ wò yín tèmi ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi subscribe èmi ọmọ yín lólùfẹ́ yín náà ni mo kò wá ṣẹ̀fẹ̀ díẹ̀ ni kọ́mẹ̀ntì ẹni yẹn ló fẹ́ kí n sọ ọ̀rẹ́ mi fẹ́ sọ bàbá jẹ́jẹ́ ń bo for where bàbá jẹ́jẹ́ Paso oh they play.